Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀fọ́wé apọ́dún apúyèdùn orúkọ tèmi ni Aafaa Ayonitiwa. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀yàn tó ń wò wá láti ilé. Bẹ́ẹ̀ ni a fẹ́ sọ̀rọ̀ nípa ògo. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn pátá ló ń fetí gbọ́ ògo, ṣùgbọ́n kan ọmọ ìrìn àjò kí gbogbo kìíní tó ń fetí gbọ́ ìdí gbogbo kí ògo ìyá wa ṣe di mímúṣẹ. Ẹlòmíì kan rìn kiri inú ayé ni ìrìn tó rìn látọdún tó kọjá lọ́hùn títí orin di December o rí kankan tọ́ka sí títí yẹn tún fi lọ. O tún ti bẹ̀rẹ̀ mí ìràwọ̀ mi ògo mi ò gbà kó máa sìyàn. Ògo mi dẹ̀ wà àtàrí èèyàn náà ni wà ti là. Ògo mi tó yẹ pé àtàrí èèyàn ni wà ti là yìí náà pé ó wà látọ̀dọ̀ ọ̀gá kan o sìn o ò rí kankan bẹ́ẹ̀ o ò rí kankan ìwọ náà wo tọ́jú ara ẹ. Kò kí ń ṣe gbogbo pé ọ̀gá mo wà lọ́dọ̀ ọ̀gá mi ò ṣe kankan fún mi ọ̀gá mi ò ṣe ó lè ṣe pọ́wọ́ ló wà lára ẹ̀wọ̀ náà ṣàwárí ògo ẹ tó bá ti ṣàwárí ẹ̀ o ò ní ṣìnà mọ́ gbogbo ẹ̀tọ́ ẹ̀wọ̀n ní fi dùn ẹ́. Ògo mi dẹ̀ wà pé sìn ní fúnra rẹ̀ ló máa dá dúró tó dẹ̀ wà lọ́ndà èèyàn gbogbo nǹkan kí nǹkan tó bá ti ń dáwọ́lé lọ́tùn lósì kò ní á máa ṣe wàhálà ó dìgbà tó bá dá dúró tó bá dẹ̀ ti dá dúró yẹn gbogbo nǹkan tó bá ti ń lérò tó fi lè ń ṣe wàhálà fún a máa di mímúṣẹ ló fi jẹ́ ní pé ògo mi ò gbà kó máa sìyàn ògo mi ìgbà kó sìyàn ògo mi dẹ̀ wà àwọn ayé ló wà ń di ọ̀rọ̀ ẹ̀ ló fi jẹ́ ní pé fáńfà ní àwọn èèyàn tó bá dẹ̀ fẹ́ ṣèbéèrè sí àwárí mẹ́tẹ̀ẹ̀ta ó pe èmi sórí nọ́mbà yìí 08129696913 WhatsApp nọ́mbà mi náà nìyẹn. Address ẹ lè gbẹ tẹ́ bá ti dé Kòròdú ẹ wọ mọ́tò tó ń lọ sí Bẹ̀rìgbẹ́ tẹ́ bá ti dé Bẹ̀rìgbẹ́ ẹ sọ fún ọlọ́kadà ní pé abúlé aláró tẹ́ bá ti dá abúlé aláró tẹ́ bá ti bèrè bá ti rí bánà wá ń bẹ àpèkẹ́ pè sórí nọ́mbà WhatsApp nọ́mbà mi náà nìyẹn. Iṣẹ́ tí mo fẹ́ múlẹ̀ fún yín nínú ọdún tuntun kẹ́ tún lọ lò á dẹ̀ bá yín lára mu. Ẹ máa lọ wá ewé ìfẹ̀yìnbíṣowó yẹn máa lọ dáadáa kúnná ẹ máa tajọ sí ẹ máa lọ pẹ̀lú ẹ̀. Tẹ́ bá ti lọ pẹ̀lú ẹ̀ kúnná ẹ fi dín ẹyin 4 jẹ. Tẹ́ bá ti fi jẹ fi òróró kẹ́ fi dín jẹ kẹ́ bá ti fi dín jẹ kẹ́ ṣàdúrà sí. Bẹ́ẹ̀ ni ẹ̀dá owó ò ní dá onítọ̀hún yẹn. Ògo ẹ̀ gan á tún yàtọ̀ sí dáadáa á dẹ̀ tún máa ní tẹ̀síwájú. Fáńfà níyàn tó bá dẹ̀ fẹ́ ṣàwárí ògo ẹ̀ ó lè pè sórí nọ́mbà mi àbí kó mẹ́sẹ̀jì mi lórí WhatsApp èmi yẹn máa bá sọ̀rọ̀. Owó tó rédíò owó ti wà àti pé owó tó ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ ẹ̀ má sùn yẹ ká jà ẹ̀ lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.